2023 má retí ìbò kankan látọ̀dọ̀ Ìgbò pẹ̀lú ọ̀rọ̀ àbùkù tó sọ sí wa yìí o. Ẹgbẹ́ Ìgbò fèsì fún Tinubu. Ẹgbẹ́ kan tó ń jà fáwọn èèyàn gúúsù ìlà oòrùn orílẹ̀-èdè yìí ìyẹn ilẹ̀ Ìgbò South East Revival Group SARG ti bẹnu àtẹ́ lu olùdíje fúnpò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú All Progressives Congress APC Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu fún ọ̀rọ̀ àbùkù tí wọ́n ló sọ tako ẹ̀yà Ìgbò. Wọ́n lọ́rọ̀ náà fi ẹ̀tanú àti ìkórìíra tí olùdíje náà àti ẹgbẹ́ òṣèlú rẹ̀ ní fáwọn Ìgbò hàn. Wọ́n ní pẹ̀lú ọ̀rọ̀ tó sọ ọ̀hún àfi kó yá tètè wá ìbò rẹ̀ síwájú torí ẹ̀yà Ìgbò kò ní ṣàtìlẹ́yìn fún un pẹ́ẹ́ lásìkò ètò ìdìbò tó ń bọ̀ lóṣù kejì ọdún yìí. Nínú àtẹ̀jáde kan tí ẹgbẹ́ náà fi léde lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 12 oṣù kìíní yìí èyí tí ààrẹ àpapọ̀ ẹgbẹ́ wọn olóyè Willie Ezugu buwọ́lù ni wọ́n ti fèsì ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n sọ nínú àtẹ̀jáde ọ̀hún pé Aṣíwájú Tinubu sọ lásìkò tó gbé ìpolongo ìbò rẹ̀ lọ sípínlẹ̀ Enugu lọ́sẹ̀ tó kọjá táwọn alátìlẹyìn ẹgbẹ́ APC sì tú yáyá wá pàdé rẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àwọn ṣàǹkóṣàǹkó ẹgbẹ́ náà kan kọ̀ wọn ò tẹ̀ta. Ibẹ̀ ni wọ́n ní Tinubu ti sọ pé ẹ̀yin Ìgbò ẹ dìbò fún mi tẹ́ ẹ bá fẹ́ rọ́wọ́ pọ́nlá nínú ìṣèjọba Nàìjíríà ẹ dìbò fún mi ó dìgbà tí mo bá tó di ààrẹ Nàìjíríà ká tó lè máa fún ẹ̀yin náà ní búrẹ́dì àti tíì mu. Ọ̀rọ̀ tí wọ́n ní Tinubu sọ ọ̀hún kò jù bẹ́ẹ̀ lọ àmọ́ àtẹ̀jáde ẹgbẹ́ Ìgbò yìí sọ pé èròǹgbà pé níṣe ni wọn yóò máa yan ẹ̀yà Ìgbò nípòsìn lórílẹ̀‐èdè yìí àfìgbà tí Tinubu bá tó di ààrẹ ti fi hàn kedere pé òótọ́ ni níṣe ni ẹgbẹ́ APC mọ̀ọ́mọ̀ yọwọ́ kílàńkó àwọn èèyàn agbègbè gúúsù ìlà oòrùn láwo látọdún 2015 tí wọ́n ti ń ṣèjọba. Ọ̀rọ̀ tí Tinubu sọ yìí ló fọba lé ọ̀rọ̀ kan tí ààrẹ Muhammadu Buhari ti sọ tẹ́lẹ̀ pé òun ò ní ka àwọn èèyàn gúúsù ìlà oòrùn sí ọgbọọgba pẹ̀lú àwọn èèyàn àríwá tí wọ́n dìbò fóun. Ṣé ẹ rántí pé lásìkò tẹ́gbẹ́ APC ń ṣètò ìdìbò abẹ́lé tí wọ́n fi fa olùdíje wọn Bọ́lá Tinubu kalẹ̀ tó wà lára àwọn olùdíje fún tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ nígbà yẹn ó kọ̀ kò dé ọ̀dọ̀ àwọn aṣojú tó wá láti ẹkùn gúúsù ìlà oòrùn. Wọ́n ló ní ìfàkókò ṣòfò ni láti lọ máa polongo fáwọn aṣojú Ìgbò tó wà níbẹ̀. Ṣé ẹ rántí bí gómìnà tí Tinubu fà kalẹ̀ Babátúndé Rájí Fáṣọlá nígbà tó fi wà nípò ṣe kó àwọn ọmọ Ìgbò kúrò lÉkòó tó lọ rù wọ́n dà sí ìsọdá bíríìjì Ònìṣà lóru? Níbo ni Aṣíwájú Bọ́lá Tinubu wà nígbà yẹn? Nígbà tí ọba Èkó dúnkookò máwọn Ìgbò pé àwọn máa tẹ̀ wọ́n rì sínú ọ̀sà àti òkun ni tí wọn ò bá dìbò fún olùdíje fúnpò gómìnà táwọn nífẹ̀ẹ́ sí. Kí ni Tinubu rí sọ sí nígbà yẹn? Ṣebí kò fèsì? Ẹ sì tún wo tíkẹ́ẹ̀tì mùsùlùmí méjì tó fẹ́ ṣe ààrẹ àti igbákejì yìí. Ó ti fi irú ẹni tí Tinubu jẹ́ gidi hàn. Olóṣèlú tí yóò máa pàṣẹ wàá tí yóò máa ṣe tinú ẹ̀ nìkan ló ń ṣe bẹ́ẹ̀. Àtúnhe gbọ́ pé Tinubu fàbùkù kan àwọn orí adé ní Enugu títí kan alága wọn Igwe Lawrence Agubuzo. Wọ́n ní kò dé ọ̀dọ̀ wọn lásìkò kàmpéènì ẹ̀ lẹ́yìn táwọn ọba náà sì sa ara wọn sóòrùn fọ́pọ̀ wákàtí tí wọ́n fi dúró dè é. Ṣé Tinubu lè wọ orí adé kan nílẹ̀ Yorùbá tàbí ẹ́míà kan lókè ọya nílẹ̀ bẹ́ẹ̀? Gẹ́gẹ́ bí wọ́n ṣe wí o. Faith Adébọ́lá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.